Ẹ kú dédé àsìkò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó sì jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ́sí fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel náà ni oníròyìn fún títí òní. Àkòrí ìròyìn tí mo sì mú wá lónìí ni ìjọba ìpínlẹ̀ Èkó fún àwọn oníṣòwò òpópónà ní wákàtí 72 láti kó kúrò. Àwọn ará ìlú Èkó ti jí sí ìròyìn tuntun lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Èkó ti pàṣẹ fún gbogbo àwọn oníṣòwò tó ń ta ọjà lẹ́gbẹ̀ẹ́ òpópónà àti ní àwọn ibi tí kò bófin mu pé kí wọ́n kó gbogbo ẹrù wọn kúrò láàrin wákàtí 72, ìyẹn ọjọ́ 3 péré. Ìjọba sọ pé ìgbésẹ̀ yìí jẹ́ apá kan nínú àtakò lòdì sí ìdènà ìrìnàjò, ìmọ́tótó àyíká àti láti mú kí ìlú Èkó dára sí i fún gbogbo ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ọ̀pọ̀ àwọn oníṣòwò ti gba ojú pópó, ojú afárá àti àwọn ibi ìrìnàjò arìnrìn-àjò gẹ́gẹ́ bí ibi tí wọ́n ti ń ṣe òwò wọn. Iṣẹ́ yìí sì ti ń fa ìdènà ọkọ̀ lójú pópó, pàápàá jùlọ ní àwọn agbègbè tó gbajúmọ̀ bíi Oṣòdì, Ìdúmọ̀tà, Mile 12 àti Ìkẹjà. Nígbà tí wọ́n kéde ìpinnu náà, àwọn aláṣẹ ìjọba sọ pé kò sí ẹnikẹ́ni tí ó ga ju òfin lọ. Wọ́n sì ní gbogbo àwọn tó bá kọ̀ láti tẹ̀lé àṣẹ yìí yóò dojú kọ ìjìyà tó yẹ. Ọ̀kan lára àwọn aṣojú ìjọba sọ pé à ń ṣiṣẹ́ láti jẹ́ kí Èkó di ìlú tó mọ́, tó lẹ́wà, tí ìrìnàjò sì rọrùn fún gbogbo ènìyàn. Kíkó ọjà sórí ojú pópó kò yẹ kí ó máa bá a lọ. Lẹ́yìn ìkéde yìí, àwọn oníṣòwò kan fi ìbànújẹ́ wọn hàn. Wọ́n sọ pé ọ̀pọ̀ nínú wọn kò ní ibòmíràn láti ta ọjà wọn, kí ìjọba sì gbọ́dọ̀ kọ́kọ́ pèsè àwọn ọjà tàbí ọjà àkọ́kọ́ fún wọn, kí wọ́n sì fi agbára lé wọn kúrò. Ìyá Ramat, ọ̀kan lára àwọn oníṣòwò Oṣòdì sọ pé a mọ̀ pé kò yẹ kí a máa tajà ní ojú pópó, ṣùgbọ́n a kò ní àwọn owó láti ya ilé ìtajà. Bí ìjọba bá fẹ́ ká kúrò, kí wọ́n ràn wá lọ́wọ́ pẹ̀lú ibi tí a ti lè máa ṣe òwò wa. Ní ọwọ́ kejì, àwọn olùgbé kan ní ìgbésẹ̀ ìjọba yìí dára. Wọ́n sọ pé àwọn oníṣòwò ojú pópó ti ń fa ìdènà ọkọ̀, ìjàmbá àti àìmọ́tótó ní ọ̀pọ̀ agbègbè. Ọ̀gbẹ́ni Kúnlé Adéyẹmí, ará Ìkẹjà sọ pé ó ti pẹ́ tí ìjọba gbọ́dọ̀ ṣe èyí. Nígbà míì àwọn arìnrìn-àjò máa ń rìn láàárín ọkọ̀ nítorí pé àwọn oníṣòwò ti gba ojú ọ̀nà. Bákan náà, àwọn agbófinró àti àwọn òṣìṣẹ́ tó ń bójú tó ìmọ́tótó àyíká ní a ti pàṣẹ fún láti bẹ̀rẹ̀ ìmúlò àṣẹ náà lẹ́yìn tí wákàtí 72 bá parí. Ní báyìí, gbogbo ojú tí a wà lórí àwọn oníṣòwò àti ìjọba láti rí bóyá ìgbésẹ̀ yìí yóò mú ìtẹ́lọ́rùn bá gbogbo ẹgbẹ́ tàbí bóyá yóò tún fa àríyànjiyàn mìíràn. Èyí ni ìròyìn wa ní òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ibi tí a sì máa rí mọ́ fún tòní lélẹ́yìí. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí
ìkànnì jígí alára 24, bàbá gbogbo.